A kú dédé àkókò yìí níbi gbogbo tí a bá ti ní àǹfààní láti máa wò wá ní ìkànnì Ajáramàlífà TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Èdùmàrè. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó la gbọ́ wípé wọ́n ti rọ́wọ́ tó àwọn gbajúgbajà, àwọn tí wọ́n jẹ́ wípé àpòrọ́ wa ọkọ̀ wípé ọkọ̀ elérò ni àwọn, èyí tó sì jẹ́ wípé wọ́n ń jí àwọn èèyàn gbé ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ẹ̀ka ti Ikeja Division nípínlẹ̀ Èkó bó ṣe fi ọ̀rọ̀ náà léde, wọ́n ní ọwọ́ àwọn ti ba àwọn kan tí a máa ń pè ní one chance. Pàápàá wọ́n ní ògbóná gbòǹgbò ni wọ́n torí pé ó ti pẹ́ tí ọjọ́ wọn ti wà ní àkàtà wọn. Ṣùgbọ́n báyìí Ọlọ́run ti ṣe wọ́n sì ti rí ọwọ́ tó gbogbo wọn. Níbi tí wọ́n ti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wọ́n ní àwọn méjì nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣiṣẹ́ one chance yìí àti ẹni tí ó jẹ́ ògbóǹtarìgì láàárín wọn. Òun ní iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó báyìí ní agbègbè kan eléyìí tí wọ́n pè ní Agége Motor Road ní Ikeja. Wọ́n ní àwọn afurasí ọ̀daràn náà ni wọ́n porúkọ rẹ̀ ní Bọ̀dé Olúdáyìísí, ọmọ ọdún mẹ́tàléláàádọ́ta, Michael Ṣóhùnmí, ọkùnrin ọmọ ọdún méjìlélógún, David Ọláwáyé, ọkùnrin ọmọ ogún ọdún. Wọ́n ní àwọn wọ̀nyí ní ọwọ́ àwọn tó látàrí ìfiléde kan eléyìí tí ẹnìkan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ já lólè tó sáré bùgbé-ta lọ sí iléeṣẹ́ ọlọ́pàá. Ní ìbámu pẹ̀lú ìròyìn ni wọ́n jẹ́ kó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé àwọn èèyàn ti wá ń fi ẹjọ́ wọn sùn wípé àwọn wọ ọkọ̀ kan o, ṣùgbọ́n nínú ọkọ̀ náà wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ dúkìá tí àwọn ní. Wọ́n ní bí Yorùbá ṣe máa ń sọ wípé ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan ní tolóhùn. Báyìí ni iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tí wọ́n gba ìpè náà láti ẹnu ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ já lólè náà ni wọ́n gba ìpè lẹ́nu ẹni tọ̀hún. Ìdí rèé tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó eléyìí tó jẹ́ ti ẹkùn eléyìí tó jẹ́ ti Ikeja Division ló tètè bọ́ sójú fò ni wọ́n fi wá rí àwọn tí à ń sọ wọ̀nyí mú. Wọ́n ní nígbà tí wọ́n mú wọn bá Technospark lọ́wọ́ wọn, ìyẹn eléyìí tí wọ́n sọ pé ó dàbí pé ó jẹ́ ti ẹnìkan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ já lólè. Wọ́n ní wọ́n bá àáké méjì, wọ́n bá àwọn ohun tó ní ṣe pẹ̀lú àwọn bírísópé íńtálọ́ọ̀kì lọ́wọ́ wọn. Wọ́n ní wọ́n tẹ̀síwájú, wọ́n bá àwọn òkúta ńláńlá nínú ọkọ̀ náà, èyí tí wọ́n fura sí wọn wípé wọ́n ti fi dẹ́mi ẹnìkan légbodò yẹn lára àwọn tí wọ́n jí gbé, eléyìí tí wọ́n ṣe díbọ́n gẹ́gẹ́ bíi pé ọlọ́kọ̀ èrò ni àwọn. Wọ́n ní àwọn bá àwọn àfọ́kù ìgò náà níbẹ̀ bákan náà. Lẹ́yìn àfọ́kù ìgò yìí, níbẹ̀ ni wọ́n ti sọ wípé ọkọ̀ náà ló jẹ́ eléyìí tí kò fi orúkọ rẹ̀ sílẹ̀ ní ìbámu pẹ̀lú òfin. Gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí bó ṣe lọ, wọ́n ní iṣẹ́ rí ọkọ̀ eléyìí tí wọ́n máa fi ń ṣiṣẹ́ náà lemọ́lemọ́ yìí, òun ni gbogbo èèyàn mọ̀ sí kórópè, eléyìí tí wọ́n ò dì mọ́ bí wípé ọkọ̀ èrò ni ọkọ̀ náà jẹ́. Ṣùgbọ́n àwọn wọ̀nyí tá a dárúkọ sẹ́yìn yìí, àwọn náà wà jókòó sínú ọkọ̀ náà gẹ́gẹ́ bí ẹni wípé àwọn jẹ́ èrò ọkọ̀, àṣé iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe. Wọ́n ní agbègbè gbogbo ibi tí wọ́n pè ní Oṣòdì, òun ni wọ́n ti máa ń mú iṣẹ́ náà lọ kiri sí àwọn agbègbè míì. Ní ìbámu pẹ̀lú bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀, wọ́n ní ẹnìkan tí ọ̀rọ̀ náà tó ṣẹ̀ sí, òun ló jẹ́ pé ó sáré bùgbé-ta tó pe iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ti ìpínlẹ̀ Èkó ẹ̀ka ti Ikeja. Wọ́n ní ó pe àwọn tí wọ́n ń pè ní Special Squad 1. Wọ́n ní níta ṣìṣà làwọn yẹn ti bẹ́ sọ́kọ̀ o, kó tó di pé lẹ́yìn-ò-rẹyìn wọ́n wá padà rí àwọn tí wọ́n jẹ́ afurasí kọ̀lọ̀rọ̀ sí eléyìí tí wọ́n ti ń da àdúgbò ìyẹn gbogbo Ikeja àti Oṣòdì láàmú, tí wọ́n pe orúkọ afurasí náà ní Bọ̀dé Olúdáyìísí, ọmọ ọdún mẹ́tàléláàádọ́ta, Michael Ṣóhùnmí, ọmọ ọdún méjìlélógún, David Ọláwáyé, ìyẹn ọmọ ogún ọdún, èyí tí wọ́n ní wọ́n bá ìwà ìbàjẹ́ náà lọ́wọ́ wọn. Ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá yanyan yẹn ní ìpínlẹ̀ Èkó, CP Ọlọ́rundáre Jimoh Moshood, ó ti wá pariwo síta pé gbogbo ẹ̀yin aráàlú tẹ́ ẹ bá rí nǹkan kan ẹ tètè sọ nǹkan kan, kì í ṣe wípé kẹ́ sọ nìkan bí kò ṣe wípé kẹ́ tètè gbé ìgbésẹ̀ tí ó jẹ́ wípé àwọn aráàlú yóò fi wà ní àlàáfíà o. Wọ́n sì ké sí iléeṣẹ́ ọlọ́pàá náà pé wọ́n kí wọn dáadáa wípé wọ́n tètè ń ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ, torí pé wọn ò fi iṣẹ́ kankan falẹ̀ ìdí rèé tí wọ́n ṣe lè ṣokùnfà tí wọ́n ṣe lè mú àwọn tí wọ́n fẹ́ sálọ eléyìí tó jẹ́ wípé ọlọ́kọ̀ èrò one chance ni a mọ̀ wọ́n sí. Ọ̀gá ọlọ́pàá Ọlọ́rundáre Jimoh Moshood ó wáá rọ gbogbo àwọn èèyàn
ní ìpínlẹ̀ Èkó wípé ẹ ní àwọn nọ́mbà kan lọ́wọ́ tó jẹ́ pé tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹ̀ ẹ lè tètè pe àwọn nọ́mbà náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde. Wọ́n ní nọ́mbà náà ní 0806 329 9264 tàbí 0916 863 1003. àwọn nọ́mbà eléyìí tí wọ́n lè fi pè tá a bá kẹ́fìn kankan eléyìí tó yẹ ká fi tètè tó iléeṣẹ́ ọlọ́pàá létí yẹn ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ìyẹn CSP Benjamin Hundeyin bó ṣe fi ọ̀rọ̀ náà léde lójú òpó ìròyìn lápá bí. Ọ̀yá jẹ́ ìyẹn àfihàn mú ìròyìn eléyìí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó bákan náà la gbọ́ wípé wọ́n mà ti rọ́wọ́ tó ẹnìkan eléyìí tí yóò jẹ́ wípé afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tó ṣẹ̀ṣẹ̀ dé láti ọgbà àtúnṣe ní kò pẹ́ yìí. Wọ́n ní wọ́n bá ìbọn lọ́wọ́ rẹ̀. Àwọn ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ ti Ìjẹ̀dẹ̀ division ní ìpínlẹ̀ Èkó la gbọ́ wípé wọ́n mà ti rọ́wọ́ tó àwọn tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n sì jẹ́ adigunjalè pẹ̀lú ìbọn eléyìí tó jẹ́ ti àgbélẹ̀rọ lọ́wọ́ wọn. Wọ́n ní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2025 táwa nínú rẹ̀ yìí. Níbẹ̀ ni a gbọ́ wípé àwọn kan wọ́n ṣẹ̀ṣẹ̀ dé fi ẹjọ́ sùn ní iléeṣẹ́ ọlọ́pàá wípé àwọn ẹnìkan wà ládùúgbò àwọn ní agbègbè Sabo Kausua yẹn ní agbègbè abúlé ẹ̀kọ́ níbi tí wọ́n sọ wípé onítọ̀hún ṣàdédé kan tiẹ̀ máa yìnbọn sókè máa fìbọn wọn pé ó pọ̀ ńlẹ̀ o. Wọ́n ní ìdíre tí ẹnìkan tí wọ́n pè ní Ọ̀nàmádé Káyọ̀dé ọkùnrin èyí tí wọ́n ní ó jẹ́ afurasí ọ̀daràn yìí tí iléeṣẹ́ ọlọ́pàá fi rọ́wọ́ tó. Wọ́n lẹ́yìn tó rọ́wọ́ tó tọ́ ló mú wọn lọ síbi tó máa ń tọ́jú ìbọn sí nílé àkọ́kù kan níbẹ̀ ló ti gbé nǹkan sí tó sì máa ń tọ́jú ìbọn nínú iṣẹ́ ìwádìí èyí tí wọ́n ní wọ́n ṣe. Tẹ́ ẹ bá gbàgbé wọn ní ọdún 2022 ló ṣẹ̀ṣẹ̀ dé láti ọgbà àtúnṣe látàrí ẹ̀sùn ìwà ìbàjẹ́ ìyẹn ìwà tó ní ṣe pẹ̀lú ìyẹn ìwà ọ̀daràn àti ìwà àwọn tí ó ní í ṣe pẹ̀lú ọmọ ẹgbẹ́ òkùnkùn. Wọ́n ní síbẹ̀ lẹ́yìn tó dé òun náà ló tún yàn láàyò ìyẹn ẹgbẹ́ òkùnkùn tó gbé lọ sọ́gbà àtúnṣe lákọ̀ọ́kọ́. Ní ìbámu pẹ̀lú eléyìí ni wọ́n ní ó ti jẹ́ wípé ó ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ láabi ní agbègbè náà. Wọ́n bá ìbọn ìléwọ́ eléyìí tó jẹ́ ti àgbélẹ̀rọ ti tiwantiwa ní ọwọ́ rẹ̀. Wọ́n sì bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà olóró pẹ̀lú. Ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìyẹn CP Ọlọ́rundáre Moshood Jimoh ti wá kí gbogbo àwọn ọlọ́pàá tó wà ní agbègbè Ìjẹ̀dẹ̀ pé wọ́n kú iṣẹ́ takuntakun fún iṣẹ́ tí wọ́n ṣe ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tí ó yẹ. Ó rọ gbogbo àwọn ẹbí àti ará wípé ká ṣe sùúrù o nínú gbogbo tá a bá ṣe torí òfin tẹ́ ẹ rí yẹn idà ẹ̀ ó pọ̀ gan-an ni. Èyíkéyìí tí idà bá bà nínú ohun téèyàn bá ṣe tí kò tọ́ náà ló ṣeé ṣe kó gbéyàn débi téèyàn fẹ́. Fún ìdí èyí ó rọ gbogbo aráàlú pé kí wọ́n mumi sùúrù kí wọ́n sì jẹ́ kí sùúrù kó tó wọn. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó CSP Benjamin Hundeyin ló kí gbogbo àwọn èèyàn pàápàá àwọn tí wọ́n wà níbẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún wọn tí wọ́n fi mú àfúrásì ọ̀daràn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ mọ́ ìkànnì Ajara Malifa TV, subscribe sí ìkànnì yẹn on notification button. Ẹ like, comment, ẹ share àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣeun ẹ kú gbà gbogbo kí lójú wòye yín ẹ jẹ́ àpàdé ní comment section. Àdúrà gbogbo ẹ̀dá nílé ayé ni kí ayé wọn tòrò káwọn àgbà wa má fọ̀pá tọ̀lẹ̀ níbùjẹ́ ẹran. Gbogbo àdúrà yìí lélẹ́dùn wa kúkú ń gbọ́. Àmọ́ àwọn ẹ̀dá la kọ̀ tá ò gbé ìgbésẹ̀. Ìròyìn ayọ̀ rèé fún gbogbo mùtúmùwà. Pàápàá àwọn tá ò fẹ́ ìgbé ayé ìnira fún àwọn àgbà wa gbogbo. Ilé ìtọ́jú tó péye fún àwọn arúgbó kan ti kalẹ̀ gbọ̀n sílùú Ẹ̀gbá. Mercy Healthcare Home ló ń jẹ́. It's a home away from home. Ibi tí ìtọ́jú tó péye sodo sí fún àwọn arúgbó wa. Àwọn yàrá wọn jojú ní gbèsè. Àyíká wọn sì rẹwà jọjọ. Ìpèsè oúnjẹ tó tọ́ tó yẹ tó sì dára fún àwọn arúgbó. Kì í ṣe ibi táriwo ti lè ṣèdíwọ́ fún ìlera. Gbogbo àǹfààní tó yẹ àwọn arúgbó ló wà níbẹ̀. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó nílẹ̀ yìí àti lókè òkun ló ń ṣiṣẹ́ níbẹ̀. Ṣebí náà wò ló bí yọ ọ̀kẹ́rẹ́. Mercy Healthcare Home wà ní Sotalamu Street Olómore nílùú Abẹ́òkúta. Ẹ̀lọ́ wọn ni 08084771082. Mercy Healthcare Home ibùgbé tó rẹwà fún àwọn arúgbó wa. A ò ní rágó kẹ́yìn ayé wa o.